ẹ ṣé gan ni o, ẹ kú ìtọ́jú wa amóore. Ẹ ṣé gan ni o, ẹ kú ìtọ́jú wa amóore. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire délé lóko nírìn àjò, gbogbo ẹ̀yin ọmọ orí adé, ọmọ Odùduwà, ọmọ odù tó dá ìwà, gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ojú rẹ ló mọ yín lénìí. Kẹ́ ẹ jírówó, kẹ́ ẹ jíráyọ̀, kẹ́ ẹ rí jírí dùnú láṣẹ Olódùmarè. Ẹ ṣẹ́gun ọ̀tá alé, ẹ ṣẹ́gun ọ̀tá òde. Lílọ bíbọ̀ yín kò ní méwu dání. Gbogbo ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ má lọ, ẹ lọ níbọ̀, ẹ mọ̀ ní dé bá ń lè láṣẹ Olódùmarè. Ìkọ́ kìí kéjò lọ́nà, àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ mọ̀ ní fọ̀nà ṣe gbólé ní láṣẹ Olódùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá, most especially àwọn bàbá wa lẹ́kìtì pátá, èkìtì kété, ìyẹn àyàn lẹ́nu yín. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àtolóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọpẹ́ mi pàtàkì lọ sí ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan, ẹgbẹ́ ọmọ Yorùbá àtàtà, àwọn ẹgbẹ́ tó ṣe é fi yangàn, àwọn ẹgbẹ́ ọmọ Yorùbá tí wọ́n dé ìlú òyìnbó, tí wọ́n fa Amẹ́ríkà ṣe bùgbé, ṣùgbọ́n tí wọ́n ò gbàgbé ilé. Àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọ Yorùbá, ọmọ ọkọ Yorùbá, àwọn tó fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá, àwọn tó jẹ́ pé inú wọn ò dùn àrà tí Fúlàní ń fọmọ Yorùbá dá, àwọn tó jẹ́ pé lójoojúmọ́ ayé wọn wọ́n ń rò bí ọjọ́ ọ̀la Yorùbá ó ṣe dára. Àwọn ìyá wa àgbàlagbà àti rí ìyá 70 nínú wọn, ìyá 80 nínú wọn, tó jẹ́ wípé àwọn ò fẹ́ máa gbọ́ ìròyìn ìbànújẹ́ lórí àwọn ọmọ Yorùbá tó wà nílé. Wọ́n fi gbogbo agbára wọn, owó pension wọn, wọ́n fi ń dìde pé kí ìran Yorùbá ó lè bọ́ nínú ewu. Àwọn ọlọ́pẹ́ mi lọ sọ́dọ̀ wọn láàárọ̀ yìí. À ń pe ẹgbẹ́ kan ní ẹgbẹ́ Yorùbá Nation Mega Rally l'Amẹ́ríkà. Wọ́n ṣe gudugudu méje, yàyà mẹ́fà. Ṣé n tán ṣe kò kọjá gudugudu méje? Ó kọjá gudugudu méje, ó kọjá yàyà mẹ́fà. Torí Yorùbá wípé yínníyínní kẹ́ni ó ṣì mí. Adúpẹ́ lọ́wọ́ yín, ayò yín lọ́gọ̀ ẹnu. Bàbá Professor Banji Akíntóyè ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ jọ àwọn gan lójú, pé ẹ yà wọ́n lẹ́nu. Májàsọ́lá ọmọ yín, kàkà kí Olódùmarè, Akéwèjẹ of Yorùbá pátápátá, di ààrẹ akọni Oòduà. Wọ́n ní máa dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Mega Rally l'Amẹ́ríkà, lábẹ́ alága wọn, lábẹ́ pírẹsidẹ́ǹtì wọn, Ológunlolúwa, Professor Ológunlolúwa. Ẹ̀rọ òbodò, ẹ ṣé bàbá mi, ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín. Nígbà tí ìjì fẹ́ tí ó fẹ́ domi inú àgbọn nù, ẹgbẹ́ Mega Rally dúró, wọ́n ṣe alátìlẹ́yìn, wọ́n dúró gbámgbám pé Mega Rally ló ní ìfẹ́lódùn ló ní Mega Rally, pé ojú ò gbọdọ̀ tì kankan nínú wọn. Wọ́n dúró gidigba bí ọmọ ọkọ. Ló jẹ́ kí n wá fi àkókò yìí wá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Mega Rally. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà ń bẹ̀ ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí. Ìbànújẹ́ ó kéré ó tóbi ní kò ní wọlé yín láṣẹ Olódùmarè. Ẹ ṣé o, Amẹ́ríkà làwọn fi ṣe bùgbé. They always monitor us. Wọ́n tẹ̀lé Ìgbòho ni pé àwọn yìí ṣàbíbí ṣólóore. Tí wọn ò bá ṣàbíbí ṣólóore tán rí iṣẹ́ takuntakun tó mọ Adéyẹmọ ṣe, àwa náà tí wọ́n ń ṣe é fún, a gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan mà. Àwọn ìyá wa wọ́n dìde, wọ́n ṣe ìrànlọ́wọ́, gbogbo àrà pátátá adálèkìtì látọwọ́ wọn ni. Ẹ máa pàdé Sunday Ìgbòho, ibẹ̀ gbọ́dọ̀ dùn, gbọ́dọ̀ lárinrin o. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ ọmọ ọkọ, wọ́n dìde fún ìrànlọ́wọ́. Bí wọ́n ṣe dìde fún ìrànlọ́wọ́ wa náà mọ́nítọ̀ wa. Àwọn ní dandan sẹ́ ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn. Dandan ara gbọ́dọ̀ tú Yorùbá, ọmọ Oòduà gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀. Dandan ìran wa àgbẹ̀dọ̀ máa ń tọrọ jẹ, àgbẹ̀dọ̀ máa forí adé sí káàkiri pé torí ẹ̀ làwọn fi dìde. Ohun tó bá máa ná wọn làwọn ò ní kọ̀. Àwa mọ̀ lóore lẹ́kìtì o,
gbogbo àgbà Èkìtì pátápátá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Mega Rally l'Amẹ́ríkà. Gbogbo ẹ̀yin àgbààgbà Èkìtì, wọ́n ní máa dúpẹ́ pé ẹ tọ́ wọn lójú, pé ẹ yà wọ́n lẹ́nu, pé ibi tẹ́ ti mú owó náà kò ní tán bẹ́ẹ̀ o, kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Olódùmarè. Ó ti lówó rí kò lówó mọ́ kò ní jẹ́ ìpín yín, ó ti rí jẹ kò rí jẹ mọ́ kò ní jẹ́ ìpín yín, ó ti ráṣọ wọ̀ kò ráṣọ wọ̀ mọ́ kò ní jẹ́ ìpín yín. Ìyìn tí ìfomi karùn láàárọ̀ bí mo ṣe dìde rèé, torí àti máa kó síṣẹ́ yẹn láàárọ̀ yìí. Bí mo ṣe dìde rèé, mo wá ní kí n fi ẹnu yóò Èkìtì á mọ̀ pé ní ẹnu kàsìn kí n fi súre sínú ayé yín. Lóòótọ́ mo kéré láti máa súre fún yín, ṣùgbọ́n mo mọ̀ pé n tí n bá sọ láàárọ̀ tó wá láti inú ọkàn mi wá, adániwáyé máa gbà sínú àṣẹ. Torí ẹni bá ń dìde pé kí ìran òun wọ́n má parun, ẹni bá dìde tó ń ṣe ìrànlọ́wọ́ fún ọmọlàkejì bí ó ti bọ́kù nínú ìgbèkùn, tá a bá rojú ẹni bẹ́ẹ̀ fún Olódùmarè, kò tóbi jù. Ẹni táwọ́ náà, ẹni tàràkà, ẹni fàìsàn ló gbà. Omi ara yín, ẹ̀jẹ̀ ara yín kò ní gbàbọ̀dè tì yín, orí yín ò ní gbàbọ̀dè láṣẹ Olódùmarè. Níbi tí ojúrere Olódùmarè ò dé, ẹsẹ̀ yín ò ní yabẹ̀ láṣẹ Olódùmarè. Ẹgbẹ́ Mega Rally ni wọ́n jọ àwa tá a wà lẹ́kìtì, àwa ọmọ Sunday Igboho, àwa Ìfẹ́lódùn Èkìtì, Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá Èkìtì chapter. Ẹgbẹ́ Mega Rally l'Amẹ́ríkà wọ́n jọ wá lójú, asunkún lọ bá wọn. Wọ́n ní ẹnu mú jẹ́ yín nù kí ló fẹ́ kún, àṣeyè lálákànmí ṣe pò pé àṣeyè lá máa ṣe léyìí. Wọ́n nu omijé yẹn nù. Ọlọ́run á máa bá mi nu omijé yín nù. Gbogbo ibi tí bàtà ti ń ta ẹsìn kọ̀ọ̀kan yín lẹ́sẹ̀, tí n bá ní Ọlọ́run ó bèrè ilẹ̀dú sí, ilẹ̀dúdú lè máa mú ẹsẹ̀ yín dọ̀tí. Ọlọ́run yóò yanjú gbogbo ìṣòro kùdẹ̀kùdẹ̀ tí ń bẹ nínú ayé yín ni. Àgbàrá yìí fòkòtò, ire ayé yín ò ní fòyín ru. Ẹ ti dájọ́ o, àjọ lórí ọmọ, ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ lẹ́ máa fi kó. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò máa bá mi bomirin ayé yín. Bójò bá ti rọ̀, ara máa ń tulẹ̀ ni, ara máa ń tù yín. Àwọn màmá wa lẹ́yìn ìgbà yẹn, àwọn màmá wa tó wà ní Mega Rally l'Amẹ́ríkà tán jẹ́ ọmọ Èkìtì, àwa ò fẹ́ gbọ́ pé wọ́n jẹ́ ọmọ, wọn ti jẹ́ ẹgbẹ́ Mega Rally ti ṣe ọmọ ọkọ, àtúnlọ ń bá wọn. Ìyá wa lẹ́kìtì, nǹkan bẹ́ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀, wọ́n á tún rẹ́rìn-ín gbà, ẹ má wọrí, ojú òní ti Èkìtì. Àtàwọn ìyàwó wa tó bá wa ń tọ́jú àwọn bàbá wa, àwọn ìyàwó Èkìtì lọ́kọ Ìjẹ̀bú, Èkìtì lọ́kọ Ẹ̀gbá, Èkìtì lọ́kọ Ọ̀wọ̀. Wọ́n ṣojú, wọ́n dúró gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́. Ẹ̀ẹ̀ní ráre, ṣìrìn kùtùkùtù. Mo mọ̀ pé wà lójú oorun, tẹ́ bá ti jí tẹ́ ẹ̀ ń rí prógrámù yìí, tẹ́ ẹ̀ rí àdúrà òwúrọ̀ kùtùkùtù tí mo ń ṣe fún yín, yóò máa mọ yín lára ni láṣẹ Olódùmarè. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa gbè yín ni, aburú ò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ jẹ́ wá kọrin òbí kan fún yín. Ó ní afẹ́fẹ́ Elédùmarè ọba mímọ́, bá mi fẹ́ wàhálà ayé mi lọ o. Gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí ìṣòro nínú ayé yín, afẹ́fẹ́ Olódùmarè yóò máa fẹ́ lọ nínú ayé yín. Ẹ̀yin Bíbélì sọ níbi kan, ó lé ẹni tó bá mi kójọ lèmi mọ̀, èmi ò mẹ́ni tó bá mi túká. Ẹ̀ ń bá Olódùmarè ń kó ilẹ̀ Yorùbá jọ ni, ayé yìí ò ní túká. Tọmọtọmọ ní ìrandíran yín, ayé wọn ò ní túká. Láṣẹ Olódùmarè. Bí ọjọ́ bá yọ, gbogbo ojú ló máa ń yọ̀ mọ́jọ́. Wọ́n ní àríjó àríyọ̀, wọ́n mọ̀ rí yín jó, wọ́n mọ̀ rí yín yọ̀ ni. Ẹjọ́ mi lójú gan o, ẹjọ́ mi lójú. Àwọn àgbààgbà àtàná ló ti yẹ kí n ṣe ohun yẹ ò jákè rárá pé gbogbo ẹ̀yin àwọn tẹ́ ẹ fún ní nǹkan, àwọn àgbààgbà kan wà pé báwo náà ṣe máa lórí ọ̀fẹ́. A rí àwọn ìyá 82 tó sọ wípé àwọn fẹ́ fojú kan Sunday Igboho, àwọn fẹ́ rí Sunday Igboho, àwọn fẹ́ fojú kan. Báwo la ṣe fẹ́ ṣe? Kò sówó tá a máa fi gba mọ́tò fún yín pé ẹ̀yin ọmọ ẹ̀yà má ṣe báyìí. N tó gbé wa sunkún lọ sọ́dọ̀ àwọn Mega Rally nìyẹn. Wọ́n dẹ̀ ní tó wá jẹ́ yẹn ni àwọn máa provide. Àtàwọn ìyá wa, àtàwọn ojúlówó ọmọ Èkìtì, tọkàntọkàn wọn
tìdùnnú wọn náà ní ká máa sọ fún yín pé ayé yìí ò ní jọba, ẹ ní kùtà níbikíbi tẹ́ bá dé ẹ máa gbàyè ni. Inú àwọn ìyá yẹn bẹ́ẹ̀ ṣe múnú gbogbo àwọn ìyá yẹn dùn pé àwọn fẹ́ rí Sunday Igboho, àwọn fẹ́ rí Sunday Igboho tán tẹ́ ẹ̀dẹ̀jẹ̀ kan rí Sunday Igboho. Ìyá kan ní pé bí ó ní bí Sunday Igboho ṣe bọ̀ ń lọ́wọ́, ó lóun dẹ̀ dára dẹ̀ mú ọwọ́ yà òun la ọwọ́ yẹ òun la ó bọ̀ ń lọ́wọ́ òun di ọwọ́ ẹ̀ mú dáadáa. Mo ní ó ní bàbá Èkìtì òun ò parọ́ fún yín, òun di ọwọ́ yẹ mú, ó ní bó ṣe fọwọ́ yẹ lẹ́wà ẹ̀ ó lóun la ọwọ́ yẹ òun la pé ṣé òun lè fojú kan Sunday Igboho kóun tó kúrò láyé. Mo ní màmá ikú òsì lójú yín, ẹ múnú àwọn èèyàn dùn. Mega Rally Ọlọ́run á máa múnú yín dùn. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ẹgbẹ́ Mega Rally l'Amẹ́ríkà, lókùnrin yín, lóbìnrin yín, lọ́mọdé yín, lágbà yín, Ọlọ́run Olódùmarè á máa múnú yín dùn. Ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá á máa múnú yín dùn. Ìṣẹ̀dálẹ̀ ìlú kọ̀ọ̀kan tẹ́ ẹ ti jáde á máa múnú yín dùn. Torí a gbọ́ pé wọ́n ń lá oyin rí, èèyàn kan sọ pé oyin mà korò, tí ìkorò ò bá ti ní rí ààyè nínú oyin, ìkorò ò ní rí ààyè nínú ayé yín ò ní korò láṣẹ Olódùmarè. A dúpẹ́ gan lọ́wọ́ yín o. Àwa Èkìtì àìṣe abara amóore jẹ àmọ́ lóore. Mo tún sọ lẹ́ẹ̀kan lábẹ́ alákòóso wọn Prophet Ayọ̀délé Ológunlolúwa tó jẹ́ president Yorùbá Nation Mega Rally l'Amẹ́ríkà, àti brother wa tó jẹ́ secretary wọn ẹ̀rù bodò baálé ọkọ̀ ìlú, àtàwọn ìyá wa kọ̀ọ̀kan tá a lè dárúkọ, àtàwọn ìyá wa tó jẹ́ ọmọ Èkìtì, wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Mega Rally, wọ́n ṣe é bẹ̀ àtúlọ kanlẹ̀kùn lé wọn. Mo rántí ìyá kan, mi ò fẹ́ dárúkọ wọn, ojú oorun làwa ti bẹ̀rẹ̀ sí ń ta kọ́ọ̀bù wọn. Bàbá Èkìtì kí lẹ fẹ́ mọ̀, ojú ti fẹ́ ti Èkìtì, wọ́n ní ojú ò lè tì wá, ẹ mọ́ wọ́rì bàbá mi, ojú àwọn ló tún pe àwọn èèyàn wọn tó ti jọjọ́ mi Èkìtì. Bẹ́ẹ̀ ṣe múnú wa dùn, adániwáyé máa múnú yín dùn. Amẹ́ríkà yìí ò ní nira fún yín, ẹ ní rí ìgbóná. Àwa Èkìtì á mọ lóore o. Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àti rojọ́ tá bá ṣe ń rojọ́ àwọn òṣìkà fún àwọn ènìyàn là ń rojọ́ olóore náà fún àwọn ènìyàn. Àti rojọ́ yín fún olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ká máa dúpẹ́ lọ́wọ́ yín pé bẹ́ẹ̀ tí ń ṣe àtìlẹ́yìn fún òun, pé adániwáyé yóò máa ṣàtìlẹ́yìn fún yín. Ẹgbẹ́ Mega Rally bí ẹ ti ń ṣe àtìlẹ́yìn fún òun, adániwáyé yóò máa ṣàtìlẹ́yìn fún yín. Àtúròjọ yín fún bàbá Professor Banji Akíntóyè. Bàbá Akíntóyè rí wípé bí àwọn Mega Rally ṣe é ṣe nìyẹn, wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, pé àbùdí ni tó lókun, àbùdí ni tó lọ́sà, pé bẹ́ẹ̀ bá ti ń bù yóò máa pọ̀ sí ni. Bàbá mi Moses Abíọ́dún Òjó, mo yìí máa kanlẹ̀kùn ilé yín láàárọ̀ yìí, mo jẹ́rìí yín, mo mọ̀ pé APC nílẹ̀ ìfirántí ọmọ yín, torí ìrìn àjò yẹn sì pọ̀, pé ẹ máa gbayè ní bàbá Abíọ́dún Òjó yìí. Gbogbo ara wọn, ọmọ wọn ní Ìgbàjọ ní Ọ̀ṣun State, gbogbo ara ní olóore wa ni wọ́n, ẹni iyì ni wọ́n, ẹni tí ẹni tẹ́ ẹjọ́ wa lójú gan. Nígbà tí mo rí bọ́jẹ̀tì tán kọ́lẹ̀, mo ní bó la ti fẹ́ rí owó yìí, bó la ti fẹ́ rí. Everybody want to see Ìgbòho Aníyìkáyé. Gbogbo ọba ìlú ló fẹ́ rí Sunday Ìgbòho, wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Rí àlà táwọn Fúlàní ṣe ní Kwara State ni. Ẹ má gbàgbé pé mo ti sọ pé àwọn yẹn ti gbóòrùn pé wọ́n ń bọ̀, wọ́n ní wọ́n fẹ́ lọ dá ẹgbẹ́lẹ̀, wọ́n lọ bá gómìnà lọ kó àwọn gòdògòdó wá, èsì gòdògòdó, èsì àwọn Fúlàní Méyètí Alátọ́kọ́dé lẹ́rìí ẹ̀, kẹ́ ẹ lè mọ̀ pé lóòótọ́ àti lódodo we need Sunday Ìgbòho, kì í ṣe tẹnu. Òun la fi wá sọ pé ẹ̀yin bàbá wa lẹ́kìtì, ẹ̀yin ìyá wa lẹ́kìtì tẹ́ wà nínú Mega Rally, ẹ̀yin Mega Rally tán bá ti kó ní Kwara Èkìtì mà ló tún kù ní next àwa máa ní bọ́dà wọn ní irú ẹ̀ ò ní ṣẹlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín,
ẹjọ wá lójú àwa tún gbéra lẹ́nìí àtúnpadà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a máa dé Ilé Ifẹ̀ Jagunmólú máa wọlé Ifẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ó máa tọ́ọ̀lù gbogbo ilẹ̀ Kóòtù Òjíire pátá a máa ṣe kan. That is the program that Mega Rally have for the Yorùbás. Olóore gbogbo ilẹ̀ Yorùbá olóore Kóòtù Òjíire ní ẹgbẹ́ Mega Rally wọ́n jọ wá lójú gan o láfi wá fẹ̀mí ìmoore hàn pé ẹ ṣe gan ojú òní tì yín ẹ ní ṣìrìn o ẹ ní ṣìrìn ẹ ní ṣìrìn ẹ ní ṣìrìn bí ẹ ti ń kó ìran Yorùbá jọ tẹ́ ń fẹ́ kí ìran Yorùbá ó lálàáfíà ayé yín àlàáfíà máa jókòó sínú ayé yín ìfọ̀kànbalẹ̀ máa jókòó sínú ayé yín ìṣerere máa jókòó sínú ayé ẹ mọ̀ tínú ohun rere bọ́ sínú ohun rere ni ẹ mọ̀ tínú ìbùkún bọ́ sínú ìbùkún ẹ mọ̀ tínú àṣeyọrí bọ́ sínú àṣeyọrí ẹ gbọgbọrọ lọ́wọ́ yọ dorí ẹ mọ̀ yọjú àwọn ọ̀tá yín lọ ni láṣẹ Olódùmarè omi yìí balẹ̀ kó má nípa ẹ nípa rere ipa rere sí owó àlàáfíà ìdùnnú ayọ̀ ìgbéga bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ fún yín àwọn àgbààgbà Èkìtì ló ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ẹgbẹ́ Mega Rally l'Amẹ́ríkà àtàwọn ojúlówó ọmọ Èkìtì tá a kan lẹ̀kùn lé wọn tí wọ́n dẹ̀ ṣe adára fún yín ojú òní tì yín o ẹ ṣe gan ẹ kú àtìlẹ́yìn wa Yorùbá ní yínníyínní kẹ́ni ó ṣe mí òun la fi jáde wá ìbẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ bí òṣèré tó bá parí ẹ̀ títí dé òpin a ṣe ń lọ sí Ọ̀ṣun state a ṣe ń rìn káàkiri ni torí pé ikú tó pẹlẹ́dìyẹ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kò gbẹ́dọ̀ pé léwúrẹ́ ikú tó pẹlẹ́dìyẹ ò gbẹ́dọ̀ pé léwúrẹ́ ẹ̀rí ní tí àwọn ará bíbá ẹ̀ ń bá bọ̀ àwọn tán lé jáde ní Kwara state they are all Yorùbás the Igbominas ṣé àwa sọ pé Igbomina kì í ṣe ara wa ni ṣé àwa sọ pé Igbomina kì í ṣe ọmọ Oòduà ṣé àwa sọ pé Igbomina kì í ṣe ọmọ Kóòtù Òjíire àbí ìyá wa sọ pé Igbomina kì í ṣe ọmọ Yorùbá no we are one mo ń sọ ní ìgbà kan nígbà táwọn ọ̀tá dé wọ́n ní àwọn tó wà nílò òyìnbó yẹ wọ́n fẹ́ dógun lẹ́ẹ̀lẹ́ ni mo ní wọ́n fẹ́ sọ wá di ọ̀tá àwọn tó fẹ́ gbà wá lọ́wọ́ àwọn ìkookò ajégunjẹran yìí ni àwọn tó wà l'Amẹ́ríkà tó wà ní London tó wà ní Canada àwọn gan ló lóore wà ẹgbẹ́ Mega Rally ẹ ṣe gan bàbá wa ààrẹ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá Olóyè Gani Alágbàlá ní kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ Mega Rally fún oore ńláńlá oore kàbìtìkàbìtì tí wọ́n ṣe fún Èkìtì pé níbi tí ẹ ti mú kò ní tán bẹ́ẹ̀ o ojú ò ní tì yín àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí ìrìn àjò náà tẹ̀dẹ̀ ń mọ́nítọ̀ wa ara wọn tí mọ́tò wọn bàjẹ́ tán pé àwọn èèyàn kan pé ẹ dúró ẹ wá mẹkáníìkì lọ èlò náà fẹ́ gbà ó yá màá ṣẹ̀dẹ̀ sí yín sí ẹ ní ṣìrìn Olóyè Gani Alágbàlá náà ní kí n dúpẹ́ àwọn náà tún ní kí n dúpẹ́ lọ́wọ́ Mega Rally wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí ètò Èkìtì kó tò kó dùn kó ní gbangbanú pé ojú ò ní tì yín o ẹ ní wówó tì ẹ ní ṣerú owó ní ọmọ ṣẹrú yín àdúrà yẹ òye yín àwọn bàbá wa ni wọ́n ní ẹ̀yin ọmọ ẹ̀rọ owó pè ránṣẹ́ ẹ̀yin lẹ máa rí owó pè ránṣẹ́ owó ní ọmọ ṣẹrú yín ẹ̀yin ò ní ṣẹrú owó ìran àwọn tó bá ń ṣerú owó yìí gbádùn owó ṣùgbọ́n ẹni tó bá rówó pè ránṣẹ́ ló gbádùn owó ẹ máa rówó pè ránṣẹ́ láṣẹ Olódùmarè kó lò bó òróró yín ò ní gbẹ o àpò ìyẹ̀fun yín ò ní ṣòfò ẹ máa pọ̀ sí nínú oore ní Olóyè Gani Alágbàlá president Ìfẹ́lódùn general lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín behalf of Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà pé ẹ ṣe gan ni iná ò ní tán owó yín o a máa rí yín bá òmìnira wa máa tẹ̀ wá lọ́wọ́ òmìnira adániwáyé gan máa dìde láìpẹ́ yóò yà gbogbo ìran Yorùbá yóò yà gbogbo ìran Kóòtù Òjíire yóò yà wá lẹ́nu láṣẹ Olódùmarè ojú rẹ ojú máa yọ ní ọmọ yín níbi gbogbo tẹ́ bá wà ẹ kọ́lẹ̀ léni torí pé ẹ ṣe yìí ẹni bá bínú sí yín all the members of Mega Rally l'Amẹ́ríkà ẹni bá bínú sí yín Olódùmarè máa bínú sí yín ẹni bá fi yín ré ọ̀run máa fi ré
ẹni bá nítorí kí ló dé tẹ́ ń ṣe gbà yìí gan látòdì ọ̀run wá ọ̀run máa dá lẹ́bi gbogbo ẹnikẹ́ni tó bá ti ní pé kéèyàn kó tó jíire ó mọ̀ nísìmí ọ̀run á máa dá wọn lẹ́bi ọ̀run á máa ṣe kí ni á máa dá wọn lẹ́bi ẹni bá ti sọ pé kí ilẹ̀ Yorùbá ó dàrú ilé ayé wọn máa dàrú ni ẹni bá ti sọ pé kí ìran Yorùbá ó ṣiṣẹ́ kán má rí èrè iṣẹ́ náà jẹ ẹni bá ti sọ pé kí ogún àwọn bàbá wa kó di ogún sínú ayé wa irú àwọn bẹ́ẹ̀ a máa lé wọn ní báni láṣẹ Olódùmarè àwọn bàbá wa wọ́n ní ewé ata kì í tata pọ́n òfò lomi ẹ̀fọ́ ṣe àwọn ọ̀tá yín yóò máa ṣòfò ní láṣẹ Olódùmarè òfò ní ọmọ ní máa ń sì kúrò kó ẹ̀yin lẹ́ máa gbé yín gbogbo ọ̀tá yín láṣẹ Olódùmarè mo dúpẹ́ lọ́wọ́ yín o Yorùbá wípé ọpẹ́ olóore àdáre dátán ọpẹ́ olóore àdáre dáre ẹjọ́ mi lójú nígbà tí mo gbọ́ pé kíní yẹn bá lẹ́gùdẹ̀ ogun tó jáde lára mi pé lóòótọ́ àti lódodo Yorùbá tó dé òní ọmọ ni wọn ò fẹ́ kí ìran Yorùbá ó dàrú wọ́n rí lóòótọ́ pé lóòótọ́ àwọn ọ̀tá tó yí wa ká àwọn ọ̀tá tó fẹ́ da ilẹ̀ Yorùbá rú ni wọ́n dìde bẹ́ẹ̀ ti dìde tí ẹ dìde fún ìrànlọ́wọ́ ilẹ̀ Yorùbá adániwáyé máa dìde fún ìrànlọ́wọ́ yín ni àyè tún padà sí kìtìlẹ̀ ní o àtúnpadà sí kìtìlẹ̀ ní kẹ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ yẹn sì wà lẹ́sẹ̀ wa ìyá mi Yétúndé Mọ́nísọ́lá Ọlágójú Kẹ́hìndé adára fún yẹ kọjọ́ mẹ́ta àtúnpadà sí kìtìlẹ̀ ní baba Frank Abiola we still need your help iṣẹ́ yẹn ò tí ì pé àti yí káàkiri gbogbo ayé ló ń fẹ́ aníyèkáyè torí wípé wọ́n mọ̀ ó ń bọ̀ láyé àtijọ́ ẹni ẹ̀wọ̀n náà dẹ́ẹ̀dẹ̀ lóde òní gbogbo ara ni ṣé ń tọ́mọdé yẹn máa ń sọ lọ́dún bíi 3 sẹ́yìn ṣé kò tí ń ṣe ń sìn ní Ìgbómìnà land agbẹ́dọ̀jọ́ dìde kájọ ṣe kí ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ lè rojú kó bá lè ráyè and mo ṣe ń padà bọ̀ ìrìn àjò táàrin ní òtí jẹ́gin gbogbo àwọn tó fẹ́ dá wàhálà alẹ̀ nílẹ̀ Yorùbá àtàwọn onígègé ọ̀ràn tó fẹ́ fi dàgbà méjì bá ilẹ̀ Yorùbá jẹ́ ẹ máa wo ìgbẹ̀yìn wọn kì í ṣe ìgbẹ̀yìn gangan ọ̀sán wọn máa burú àwọn onítàn òfò àwọn onítàn ìranù tó tẹ́ pé tó yẹ kájọ sowọ́ papọ̀ kájọ lé àwọn Fúlàní tó fẹ́ bá yé Yorùbá jẹ́ tó jẹ́ pé ìtàn tí ó dogunlẹ̀ tí ó dá wàhálà lẹ̀ ìkọkúkọ náà ń kọ kiri ayé wọn máa gbóná ayé wọn á korò bí ìjogbo láṣẹ Olódùmarè bẹ́ẹ̀ ló máa rí mò ń lọ náà mi ò tí ì dé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè lórúkọ olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà the Akéwèjẹ of Yorùbá land lórúkọ gbogbo ẹgbẹ́ ìfẹ́lódún àpapọ̀ tí mo ti dárúkọ president wa bàbá Gani Alágbàlá lẹ́ẹ̀kan sí pé ẹgbẹ́ mega rally l'Amẹ́ríkà pé ẹ ṣe gan-an ni o ẹ kú ìtọ́jú wa amóore àtàwọn ọmọ Èkìtì pátápátá l'Amẹ́ríkà níbi gbogbo tán bá wà àwọn ìyàwó Èkìtì pé ojú ò gbẹ́dọ̀ tí àwọn ọkọ mi ojú ò gbẹ́dọ̀ tí àwọn ọkọ mi tá ń kanlẹ̀kù àbọ̀rọ̀ ìyàwó ṣe adẹ̀ nígbà tá a fẹ́ lọ mú wọn nílé bàbá wọn orin tá ń kọ ni pé nílé wa ọkọ ní lọta nílé wa ọkọ ní pọnmi bọ̀ nílé yìí a ti gbàgbé orin yẹn bá a ti ń kanlẹ̀kù ìyàwó àwọn ìyàwó wa pé ó yá ojú ò gbẹ́dọ̀ tí àwọn ọkọ yín bẹ́ẹ̀ ṣe jẹ́ kójú ò tì wáyé ojú ò ní tì yín ní bá ìjákulẹ̀ pàdé lórí àwọn ọmọ yín òwe Ìjẹ̀ṣà ni wọ́n ní ẹni bá ti ṣẹ́gun sí òní máa ń jọbẹ̀ rẹ̀ ẹ ti ṣẹ́gun sí o jọbẹ̀ rẹ̀ o ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ ni dẹ̀ máa kó àjọyẹ lórí àwọn ọmọ yín nígbà tí ẹ bá ń kó àjọ ọmọ ní kó nínú ìdààmú ní kó nínú ìṣòro ní kó nínú àìsàn ìfọ̀kànbalẹ̀ lẹ́ máa fi jóúnjẹ ọmọ láṣẹ Olódùmarè omi ara yín ẹ̀jẹ̀ ara yín ò ní gbàbọ̀dé o bàbá Èkìtì ṣe thank you
behalf of all the Ekiti son and daughter, we appreciate you. Òṣùbà yín rèé, ẹ ṣé gan. Behalf of Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà, Kàkàkí Olódùmarè, ẹ ṣé gan. Òṣùbà yín rèé. Behalf of Baba Professor Banji Akintoye, òṣùbà yín rèé, ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ ṣé gan. Ojú àjọ máa délẹ̀ lérí ẹni, ikú ò ní pẹ́ nìkankan nínú yín. Gbogbo ẹni tó bá ti ń ro kúrò yín, a máa gbà kó yín kú ni. Gbogbo ẹni bá ti dípẹ́ ẹ lọ, kẹ́ ẹ má bọ̀. Ẹ ní délé bá ẹni bá fojú burúkú wò yín, Ọlọ́run máa kíkí bọ ojú onítọ̀hún láṣẹ Olódùmarè. Thank you. God bless you.